gbogbo igi tó ń wò mí. Karimo mà ti gbóná wojú Very Dark Man. Karimo ẹ̀gbọ́n Wunmi ó mà ti gbéná wojú Very Dark Man lórí ọ̀rọ̀ justice for Mohbad. Ẹ jọ̀ọ́, níbo ni ọ̀rọ̀ justice for Mohbad tún gbàyọ̀ báyìí? Gbogbo alámọ̀ wípé FDM òun náà ń gbìyànjú, ó ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ ká rí ojú ọ̀rọ̀, láti jẹ́ ká rí àwọn tó gba ẹ̀mí Mohbad. But ṣàdédé ni Karimo tún gbéná wojú ẹ̀. Ó ní FDM mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Kódà ó tún mention Davido. Kódà ó tún mention Cubana Prince. Àwọn kakos tí Karimo mention yìí, ẹ jọ̀ọ́, ṣé lóòótọ́ ni Karimo ń sọ? Ó tún ta mọ́ Primeboy. Ó ní Primeboy yìí ò kí ń ṣe ọ̀rẹ́ gidi sí Mohbad. Ó ní gbogbo ìgbà tí Mohbad ṣì wà láyé, tí Primeboy àti Mohbad bá ti jọ ní argument, Primeboy máa ń yọ ọ̀bẹ. Gbogbo ìgbà tán bá ti jọ argue ni Primeboy máa ń gba ẹ̀jẹ̀ lára Mohbad. Ṣé lóòótọ́ ni? Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá story yìí bọ̀ láti bẹ̀rẹ̀, ǹjẹ́ a rí Primeboy nírí èèyàn bẹ́ẹ̀ sí Mohbad? Ó ní ìjà Primeboy àti Mohbad tó ṣẹlẹ̀ ní Ìkòròdú níbi tó gbé ti lọ ṣe show. Ó ní ìdí tí àwọn ọmọ Mohbad yìí fẹ́ attack Primeboy ó ní wípé wọ́n ti mọ̀ wípé Primeboy ó máa ń bá ọ̀gá àwọn jà ní gbogbo ìgbà. Ǹjẹ́ òótọ́ wà nínú ọ̀rọ̀ yìí bí? Ẹ jọ̀ọ́, gbogbo ojú tó ń wò mí, fún ara yín ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Karimo fún ara ẹ̀. Ẹ máa gbọ́ bó ṣe yànnàná ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́, èmi ò mọ èrò ọkàn títí yín, but nínú gbogbo ọ̀rọ̀ tí Karimo sọ yìí, lójú ti tèmi, lọ́kàn ti tèmi, Primeboy, Very Dark Man, allegation tó fi kan àwọn méjèèjì, èmi ò support ẹ̀. Gbogbo ojú tó ń wò mí, kí ni nǹkan tẹ́yin rí sí? Kí lẹ̀yin lè sọ sí lórí allegation tó fi kan Primeboy àti tó fi kan Very Dark Man? Tó bá tẹ̀ ṣe fi allegation kan Sam Larry, Davido, Cubana Prince, èmi ò rí àárín yẹn dáadáa, mo lè má lè sọ sí, but lórí ti Very Dark Man àti ti Primeboy, ọ̀rọ̀ yẹn ó sọ sí mi lẹ́nu, ó buyọ̀ sí. But fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń follow justice for Mohbad yìí bọ̀, mo mọ̀ wípé ẹ máa ní one or two things láti sọ lórí ọ̀rọ̀ yẹn. Bóyá ẹ̀yin náà gba nǹkan tí Karimo sọ gbọ́, bóyá ẹ̀yin náà go against ẹ̀, ẹ fi ẹ̀rọ ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Karimo fẹ́ sọ. Pop champagne, pop champagne, money na water, osina water kúrò garaya, àbí bẹ́ẹ̀ kọ́ lọ ṣe máa ń sọ lọ́dọ̀ wọn. They enjoyed. Nigerians mọ̀ ní Mohbad. Àwọn tó jáwọ́ lọ gbé lọ show, àwọn jó, wọ́n ṣe fàájì. With this Very Dark Man, tẹ́ bá ti gbàgbé, Solar Sport kò ní dáa fún ogun ló máa pàwọ́ àti Very Dark Man. Èyí lórí púpọ̀ ẹ̀dá yìí. Ṣẹ́gẹ̀t wọ́n enjoy, bóyá toró ti pẹ́, ẹ lọ wá fídíò yẹn kẹ́ lọ wò. Lẹ́yìn yẹn, Davido, ọ̀rọ̀ tó wà náà ìbáwọ̀ ló ṣe kan Davido, ọ̀gá sọ pé torí industry lọ́jọ́ wà ní, ó wá fẹ́ràn Mohbad tó bẹ́ẹ̀ gẹ́ẹ́, bí Jésù ṣe fẹ́ràn, bí Ọlọ́run ṣe fẹ́ràn ọmọ bíbí inú ẹ̀kan ṣoṣo tó fi fáráyé. Ó fún ní 2 million naira pé kàn fi ṣù. Tẹ́ bá rántí ṣò tí mo ṣe ń gbà ẹ́ pé ìwọ tó fún wọn lówó pé kàn fi ṣù. Ìwọ ló tún wá ń jẹ tó ń mu pẹ̀lẹ́ni tó ní kí Wùnmí lọ ṣe DNA.
ìyẹn Davido mú kọ́ la Davido gbà ẹ́ pé ìwọ tó o ní kọ́ máa kọ́ gbowó kọ́ lọ fi sin òkú ìwọ yẹn náà ló tún wá jẹ́ friends pẹ̀lú àwọn tó wò sí ṣó ìwọ ló tún wá lọ gbé very dark man wá látàbújá pé kó máa jẹ kó ẹ ti gbàgbé tó ṣe ṣó pẹ̀lú jollof rice ẹ ti gbàgbé tó ṣe ṣó ní hòtẹ́ẹ̀lì tó jẹ jollof rice ẹ lọ wo ipa tí very dark man ti kó nu ikú Mohbad lẹ́yìn ikú Mohbad ẹ lọ wo ipa tó ti kó kẹ́yìn bá gbàgbé mi ò gbàgbé o tẹ́ ẹ bá alẹ́ ẹjọ́ yẹn gangan tẹ́ ẹ bá mọ bí inú ṣe ń bí mi ní alẹ́ ẹjọ́ yẹn gangan alẹ́ ẹjọ́ tó sin Mohbad very dark man Cubana chief priest Soso Bricon Davido bóyá tó márùn sí mẹ́fà tébù yẹn gùn báyìí ẹ ti gbàgbé tébù yẹn gùn báyìí lálẹ́ wọ́n jókòó yí tébù ká wọ́n mọtí wọ́n jẹun gbogbo industry dẹ̀ mọ̀ Mohbad jákèjádò àgbáyé ibi tí ròyìn yẹn dé inú ilé mi ní Nàìjíríà ó kan gógó lálẹ́jọ́ yẹn lè wà òtún ní kan gógó mọ́ ó kan gógó lálẹ́jọ́ yẹn àwọn wá rí àwọn ẹ̀yìn yìí gógó lẹ́dẹ̀ gbé ọmọ yẹn lọ ṣògbẹ́ káyọ̀ ò bá ṣiṣẹ́ báyìí kódà bàbá wa ní Soso Bricon you know us again you know remember the guy wey carry last the guy payo but ẹ̀yìn yẹn gangan lẹ́tọ́ wá celebrate kí lẹ̀ celebrate lálẹ́ ẹjọ́ tó sin Mohbad yẹn kí lẹ̀ celebrate ẹjọ́ lálẹ́ ẹjọ́ yẹn ṣé very dark man ti dé Nàìjíríà before kí Mohbad tó kú ni àbí lẹ́yìn tí Mohbad kú tán lọ́nà fi private jet gbé very dark man wá because very dark man kì í gbé lẹ́yìn Èkó Àbújá ló ń gbé o but he was there that night celebrating with them their things be alẹ́ ẹjọ́ yẹn lọ ti gbé iṣẹ́ fún pé na you fit do the job o ohun ẹ̀ làwọn ọmọ aráyé ń jẹ lọ́wọ́lọ́wọ́ sí ohun ẹ̀ làwọn èèyàn fẹ́ gbọ́ ìwọ ló jẹ́ pé tó bá sọ àwọn èèyàn máa gbà nígbà VDM ẹ rò pé wọn mọ nǹkan tó ń ṣe ẹ rò pé wọn mọ kí VDM charge wọn ní 100 million wá san because òun ló wà ní market lọ́wọ́ he have other people tó lè bá wọn ṣe PR but they will not use them because VDM láyé ń jẹ lọ́wọ́ they brought him from Abuja he was at the meeting they brought VDM from Abuja that night he was there with them at the meeting Davido that gave them 2 million to go and bury Mohbad now brought VDM again hosting ó ní kó ṣàwọn yàrá yẹn kó máa jẹ kó máa mú olórí burúkú náà pé tọ́kì àti jollof rice ó ṣe ṣó ó ń bú mi back to back níjọ́ yẹn ó ń bú ní gbogbo gbà yẹn Davido mo wá ṣe ṣó ń gbà yẹn mo ní wọ Davido tó nífẹ̀ẹ́ Mohbad títí tó fún wọn lówó pé kán lọ sin Mohbad ṣé ó rí pé VDM ń bú ìyàwó olóògbé ẹni tó bá rántí pé mo ṣe ṣó ń gbà yẹn mo ṣe sọ́pọ̀tà àwọn ọmọ mi ẹni tó bá rántí pé mo ṣe ṣó ń gbà yẹn pé ṣó rí bí wọ́n ṣe ń búyàwó olóògbé ni wọ́n dẹ̀ ló fún lówó pé kán lọ sin ẹni tó ní kán lọ sin tó bá yẹ pé alọ́ba mọ̀lé ọ̀rọ̀ ni alọ́ba kó má jẹ́ kó ojú kòkòrò wà alọ́ba ló yẹ kó dá 2 million yẹn padà ó yẹ kó dá 2 million yẹn padà ó bè gbogbo lọ́wọ́ ẹ̀yìn public ju campus ju ìmùlẹ̀ ẹgbẹ́ ìmùlẹ̀ tó ti gbogbo tó fi sin Mohbad lálákọ̀ọ́kọ́ yẹn tó bá yẹ pé alọ́ba ó ní tìjú because owó tó gbà yẹn campus tó ti gba owó tó kọ́kọ́ fi sin Mohbad ó yẹ kó dá owó yẹn padà ẹ káàárọ̀ ọjà yìí ayé ẹ káàárọ̀ sá as I was saying meeting tó ṣe lálẹ́ ẹjọ́ tó sin Mohbad Davido gbé very dark man wá owó sí ẹsẹ̀ kù gbogbo àsìkò yẹn kò ìbọ́sẹ̀ méjì tí Mohbad kú o ẹ lọ máa wo show yẹn padà o ẹ lọ wò jáde kẹ lọ máa wo kò ìbọ́sẹ̀ méjì o lẹ́yìn yẹn ó lọ gbé Maisi wá Maisi ló yà sí Naira Marley àbí bẹ́ẹ̀ kọ́ Maisi ò ṣe èmi o Maisi ò ṣe èmi mi ì tiẹ̀ mọ̀ Maisi ṣùgbọ́n tí Maisi bá sọ nǹkan tí mo mọ̀ wípé kí
mo ṣe máa put ọ̀rọ̀ yẹn bọ̀ máa lò nílò ti Yorùbá wọ́n ló kù kí ń wó riri káwa riri ó kù kí ń wó riri káwa riri ó jẹ́ kí atmosphere yẹn calm wọ́n wọlé wọ́n pẹ̀lú àwọn wọlé ìgbà tó yẹ bá atmosphere calm ó rí pé Nàìjíríà sì ti gbàgbé ó wá bọ́tà ọ̀dẹ́ ìjì wá mọ́ kó wá tún bọ́tà padà ó gbé sàkárí ojú sí i lójú ojú sàkárí sí i lójú ó wá gbé sàkárí wá sàkárí ló mú un náà gbáàdì sàkárí ló mú un náà gbáàdì this your lovable very dark man. Your lovable very dark man cannot ask Sam Larry a question. The video of Zlatan, you are using Zlatan as a witness, but it is this same Zlatan that is begging you in that video not to beat Mohbad. The way that she might hype our Nigerians love fraud, I think I'm part of the people in Nigeria, so my hype, we are smart people, but not all of us are smart. Not all of us are smart. We are overrated here abroad. Sam Larry wà wájú ẹ̀. Ó sọ fún ẹ pé òun ò nà Mohbad. Ṣé get? Ó wá tún sọ pé Zlatan ni witness ẹ̀. The video we saw, it was that same Zlatan that was now begging you not to beat Mohbad. May I make it make sense? And that man ò lè bí any question yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́, that man ò lè bí Sam Larry question yẹn. Ẹ wá mọ̀ nǹkan tí that man ṣe. Ó béèrè ẹjọ́ lọ́wọ́ Sam Larry olùjọ́. Ó béèrè ó gbọ́ voice Zlatan kò tí ráyè bá Zlatan sọ̀rọ̀. Àtọ̀ nìkan tí Sam Larry wá sọ fún ẹ wá lọ stage show fún Zlatan. Mbọ̀ ẹ yẹ kí n wò wá VDM Zlatan show VDM. Zlatan show. VDM Zlatan. You might be watching. Yeah. Guys, no be small. She's not that it alone. To another video from your boy. Okay, she got to be alone, really. Official is stop doing this. I'm about to give that straight for you. Ẹ yẹ kí n sọ bóyá ó interview. So ẹ wá sọ bẹ́ẹ̀ lórí burúkú sọ. Wá so desperate ẹ lọ record them without his consent. Tí Zlatan bá fẹ́ ṣe kéèsì lórí yẹn ó lè ṣe kéèsì lórí yẹn because you recorded him without his consent. Àtiwọ́ tó play àtiwọ́ tó gbé wá fún ẹ̀yin méjèèjì lẹ́lẹ́jọ́ tẹ̀ máa jẹ́. That aside. Interviewer ni wọ́ let's not forget point tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ ẹni tó bá lọ́pọlọ ló máa yé ẹ̀yin tọ́pọlọ yín bá ti jì bí ráìsì ègbò kò lè yé yín. You interviewed Sam Larry. Sam Larry told you some things about Zlatan. Sam Larry recorded Zlatan and you played it. Now tí ìwọ ẹjọ́ ẹnu Zlatan. I want to show you his action, his body language while he was doing this show. Kẹwàá wo loyalty ẹ̀, bóyá wọn Sam Larry ó wà fún, àbí kò ń ṣe àwọn Sam Larry ní loyalty ẹ̀ wà fún. According between Sam Larry and Zlatan, don't leave that one bad. Now, I will expect that in 48 hours, Zlatan comes out to explain what he knows and why he did not talk about this when we were seeking justice for Mohbad. That's number one. Number two, I see a lot of comments, a lot of people saying, yes, Dagban, why did you bring this case back? This case is already gone. This is not the right time. It shows that a lot of you are hypocrites. So all those why all that is justice for Mohbad, now one make the case die. It will not die. I deliberately brought that case back up because I see Èmi tọ́pẹ́, ṣé o fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe pé fún Bella? Bella tó dákẹ́ tí ó sọ̀rọ̀ ọkọ̀. Better waka jẹ́jẹ́ on this page. This page is not for anyone other than Mohbad. Mohbad ló ní page yìí o. It's not for Bella, it's not for Zlatan. Don't write that kind of thing again o. They should not better go too close to Bella. Who is Bella that they cannot go close to? Ṣé Bella ṣe dáadáa náà ni? Wà
jẹ́jẹ́ o. See, a lot of them don't move on. A lot of them moved on. And that's why this government cannot take us serious. Because people are always quick to move on. Everybody is saying, we like what you want to do in Benue. Everybody is hearing in this period. But I'm hoping the one will make a lot of people not like it. So why? Because I know it's not just this much more. The boy has not been buried. There is no one come up and down. Meanwhile, some people knew the truth, but they want it out. They distracted everybody and used bullying to cover it up. And you, Zlatan, you knew. You kept quiet. Why did you keep quiet? We were distracted. We could not control. We could not You are not a real person if you say, why did I bring it back? So you want me to get down like that? Fake. All of you are fake people. Fake people, that's what you people are. Distracting reaction. What do you think I'll gain? What do you think I'll gain by bringing some knowledge to come and tell me? Tell me what's the energy which energy? Did you not get the question I was asking you? Which question? Which question? Very dark man. Olórí burúkú nu yẹn pẹ̀lú bó ṣe sọ pé didn't you get the question? Very dark man. Olórí burúkú ẹ̀dá ni ẹ. Question tèmi fẹ́ kó bá mi bí lélẹ̀ tó bí. Tí gbogbo Nàìjíríà dẹ̀ máa fẹ́ kó bí. Sam Larry. Mohbad Ọlọ́run lè ṣàánú wa lórí ẹ̀. Fídíò yẹn ni mò ń wá. Oya. Monster Kim ogun ló máa pa very dark man àti gbogbo ọmọ tọ́lọ́run bàbá fún ẹ olórí burúkú ẹ̀dá yìí. Ṣẹ́rí fídíò tí mo play sí tó bá yẹ pé very dark man ló pé fídíò ìsìnà. Jẹ́gbọ́n ẹ pa gbogbo wèrè tẹ́ ń ṣe yẹn multi-million naira project. According to what I had when I asked them, it was about 8 million naira or something. Bóyá 8 million. Àbí nǹkankan lọ ní Mohbad ọ̀nà fọ́ kámẹ́rà kan níbẹ̀. Ẹ pa gbogbo wèrè tẹ́ ń ṣe yẹn. Very dark man. The same energy you use on Zlatan. Why? Àbí o fẹ́ sọ pé fídíò yìí. Ó ti nà ọmọ yẹn bẹ́ẹ̀. Ó ti nà ọmọ yẹn. Ọwọ́ tó fi very dark Sam Larry. Ọwọ́ tó fi nà Mohbad ó tún ní fọwọ́ yẹn gbé kan rí ṣe. Bó ṣì fi ń gbèsè láì lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa fi sunkún gbẹ̀yìn ayé ẹ̀ ní ọwọ́ tó fi nà Mohbad yẹn olórí burúkú ẹ̀dá yìí ẹ̀wọ́ yẹn gbá ọmọ yẹn máa. Ṣé ìbò yẹn gbá ọmọ yẹn bẹ̀ yẹn ìyá ẹ̀ ṣé ìbò yẹn gbá ọmọ yẹn bẹ̀ yẹn ṣé ìbò yẹn gbá ọmọ yẹn tó ní ìyá ẹ̀ kò ní dá fún ìyá tó bí ẹ̀. Sam Larry ìyá ẹ̀ tó bí ẹ̀ tó bá ti kúnnú kòtò kò ní dá fún ṣé ìbò yẹn gbá ọmọ yẹn bẹ̀ yẹn fídíò lè clear dáadáa. Ṣé ọmọ Sam Larry lára Mohbad? Ṣé rí ọmọ Sam Larry lára Mohbad nínú fídíò yìí? Ẹ jẹ́ ká wò dáadáa. Ẹ bá mi pè ṣàtàkùn rẹ̀. Ṣọ́ọ̀tì lọ́wọ́ ẹ̀ lára ọmọ yẹn. Ṣé gbọ́ pé jákẹ́ẹ̀tì yẹn dún jákẹ́ẹ̀tì tó gbá yẹn ẹgbọ́ sáǹdẹ̀. Sam Larry. Oya. Another person in the video. Oya, ẹ jẹ́ ká wò sí. What Sam Larry did to Mohbad. Oya. Ẹ wo lórí Mohbad. Ẹ wo lórí Mohbad. Olórí burúkú ààrẹ ìyàwó ex-girlfriend Zlatan mánéjà Mohbad o ní ìdájí sọ pé you wish mánéjà Mohbad lẹni tó sọ̀rọ̀ yẹn ṣé ti ẹ wo lórí Mohbad bẹ́ẹ̀ yẹn. I wish I could see that woman or the young lady there. Till now, when I just pray for her. You know what Mohbad said? He said, Sam Larry. Ṣé ẹ gbọ́? And the other person in the video says, see what Sam Larry did to Mohbad. One question they on the. Kò sí one woman voice kankan bẹ́ẹ̀. Bó o ṣe interview lọ́wọ́lọ́wọ́
manager Mohbad ló ń sọ̀rọ̀ pé see what Sam Larry did to Mohbad, and I did not just mention your name. I was told it was you from the direct source. Àwọn tẹ́jọ́ wà bẹ́ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé wọ́n voice ẹ̀ nìyẹn. Ìwọ ló sọ pé see what Sam Larry did to Mohbad olórí burúkú ààrẹ ń bí wọn náà bọ́ta. O dẹ̀ bímọ ọlọ́run ṣe wọn náà bímọ. Àbọ̀ ò bímọ. Lórí burúkú ni gbogbo yín pátápátá. Pátápátá gbogbo yín. So, whatever that VDM is doing right now, it is damage control. Torí pé ẹ̀yin Nàìjíríà kó fún kóbákóbá. Ó wá rí strategize, ó wá lọ gbé nǹkan. Ìyẹn ló pè ní wọ́n gbé ohun tá a mọ̀ ọ́ jẹ dé. But you all are quick to forget. You all are quick to forget. As a VDM, he said VDM. Nikini, the same VDM that had a meeting with the people that hosted the show, that did not even acknowledge Mohbad's death, that did not even write any condolence message until when Gistlover called them out. Lọ́tún ṣẹ̀ṣẹ̀ kankan lẹ́yìn ọjọ́ mélòó, lẹ́yìn oṣù mélòó lọ́tún ṣẹ̀ kan condolence message lẹ́yìn tí Gistlover pé wọ́n jáde. And this same VDM ate and dined with them lálẹ́ ẹjọ́ tó sin Mohbad gbọ̀ngàn. Ọlọ́mọ òru là ṣìkà. Kí ló ń ṣe látàárọ̀ lẹ́yìn tó fi ṣe meeting dòru. Èkó kọ́ ni very dark man gbé, Àbújá ló gbé. Èkó ló ti ṣe meeting. Àbí bẹ́ẹ̀ pàbọ́ ọmọ yẹn ló lọ bá l'Ábújá. Gbogbo wa mọ̀ páwọn yóò lè lọ bá l'Ábújá. Òun ló máa wọ flight wá bá wọn lẹ́kọ̀ọ́. Àwọn ló fẹ́ gbéṣẹ́ fún un. The same VDM ti Davido ọmọ bàbá olówó ó sì pé kó máa jẹ kó máa mú sóhun lọ́rùn. Ọdún kan tẹ bá rántí for 1 year ó ní Davido kóun wá pé kóun máa jẹ kóun máa mú nínú òtẹ́ yẹn fọ́dún kan. Tẹ bá rántí ẹ ti gbàgbé ẹyẹ wọn Nàìjíríà ti gbàgbé. Àbí bó ṣe sọ́kọ́ ni ẹ̀ 1 year àbí 1 year kan ló sọ. Ẹ rán mi létí tó bá jẹ́ mi mò ń parọ́. Ó ní Davido have paid. Davido say I should be eating and then I should eat anything I like. I should stay here for a year. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti gbàgbé. Ẹ̀yin bá gbàgbé mi ò gbàgbé. Toro súnmọ́ èmi jọ yìí lọ. So you can be quick to forget, but me I will never forget. I will never forget. Ọ̀pọ̀ ló ń pariwo justice for Mohbad lóòótọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀ lẹ àwọn tó gbé sáyé àwọn tó yẹ pé ó máa ń rìn gíbẹ́ẹ̀lì lórí wọn pé ṣé bọ́mọ ìṣe máa kú gbé nìyẹn, ṣé bọ́mọ ìṣe máa jìyà gbé nìyẹn. Mi lẹ́yìn lẹ́pà bọ̀tà ló sọ pé ó lè má jẹ́yìn náà kọ̀. Wọ́n nínú mi ni mo mọ̀ mi mọ́nú ẹ. Wọ́n tún sọ wọ́n ní àjọ rìn àmórí olówó gbogbo wa kàn jọ rìn ní àmọ́ olówó láàrin wa àmọ́ kí ló ó dìgbà tí future bá ṣe unfold ẹ̀ṣẹ̀ wà pé ọmọ tájọ wà school báyà ṣó máa padà dolówó. Inú mi ni mo mọ̀ mi mọ inú ẹ̀ ìyá tó bí mi gan mi mọ̀nú ẹ̀ ọmọ tí mo bí gan mi mọ̀nú ẹ̀ mi mọ̀ ọkọ tó wà lódòkun ẹ̀. So mi lè sọ pé yín kọ́ lẹ pa mi lè sọ pé yín lẹ pa mi lè vouch fún yín bẹ́ẹ̀. But as it is now ẹ̀ sínú ilé gbà tó bọ̀ lóru tẹ̀lú ń pọ̀ ṣé o rí that statement pé ó nà Mohbad tí bá rántí statement yẹn báyìí ó máa ń trigger ọ̀pọ̀lọpọ̀ mi ṣó ya wèrè ni Sam Larry ṣó ya wèrè ni VDM ṣé ìwọ náà ya wèrè ni VDM you don't need to stress yourself. The lady talking in the car is Seyi Mohbad's manager Mohbad. Slantan wọ́n ní ìyá ẹ̀ jáde pé kọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ìdọ̀rọ̀ lọ dírágì ìwà àti ìyá ẹ̀ tó jáde yẹn ọ̀rọ̀ tọ́rọ̀ lọ dírágì nígbà tó bá tán mú ọyàn ìyá ẹ̀ tán fi wọ́ ìyá ẹ̀ ìyá àlọ́ wá jókòó sí tó sì ń jáde pé kọ́ máa dírágì ọ̀hún òun yẹn. Ó yá Slantan ìwọ ò ṣe wá jáde kó sọ pé irọ́ ni Mohbad pamọ́ ní Sam Larry ìwọ sọ pé ìwọ máa jáde pé irọ́ ló pamọ́ Sam Larry bọ̀ ìyàwó ẹ̀ Ṣèyí mánéjà tó bébí màmá ẹ òun ló sọ̀rọ̀ àwọn Nigerians lè máa mọ̀ Ṣèyí mánéjà Mohbad tó bá bí yàrá ìyá ẹ̀dá tó bí kòrí máa pọ̀pọ̀ ẹ̀dá tó bí gbogbo generations gbogbo fọ́fọ́fọ́ fathers ẹ̀dá petition mi kò ní mo parọ́ ọmọ ẹ lórí social media ẹ bá rìkọ́ọ̀dù ẹ̀yin tẹ bá súnmọ́ ọ̀kẹ́ ṣí ẹ̀ kẹ́ tàgé ẹ̀ kẹ́ ni mo parọ́ ọmọ pé òun ló ń sọ̀rọ̀. God petition me that I lied that you are delayed in the car. Ṣèyí ohun ẹni ìwọ ni
ṣépè abiyamọ àgbẹ̀ ṣépè abiyamọ òdodo bí nǹkan tó ṣẹlẹ̀ sọmọ yẹn á ṣẹlẹ̀ sẹ́ jẹ́ kí n kọ́kọ́ interview dọ́jú ẹ nǹkan tó bá wọn fẹ́ẹ́ dàgbà kó ṣe I don't care but as far as I'm concerned PR job ni ló bu very dark man lọ́wọ́ tó fi swing padà sí nǹkan tó ṣe lọ́wọ́ ẹ̀ he came out to do a PR job for Sam Larry and Naira Marley but ó bu lọ́wọ́ ló ṣe swing sí nǹkan tó swing sí. Wunmi was defending Prime Boy. Wunmi will not defend Prime Boy. That is not the way it was. She was telling him not to fight outside. Torí àwọn fans yẹn. Ó ń sọ fún Mohbad pé kó má jà níta torí àwọn fans yẹn. Ṣé rí àdúrà bó ṣe wà yẹn? Tí àdúrà bá rí, ẹ wo statement ti spending kan láàárọ̀ yìí. Ẹ wo statement ti spending kan. Wọ́n ní wọ́n rò pé Prime Boy yìí ń ná Mohbad làwọn guys ṣe fẹ́ sáré rush. Ó máa ń rush Prime Boy ní. Ìsàkóso ṣe lórí burúkú yẹn ní ṣòfẹ́ pa ọ̀gá àwọn fáwọn ni. Ẹ lọ kà nínú statement ti spending kan mi tí kà nílẹ̀ the first paragraph tí mo kà. Ẹ lọ kà bẹ́ẹ̀. Only they thought Prime Boy was about to beat Mohbad. That's why the guys were about to rush him to beat him. Ṣé mi mọ̀ pé spending máa pè lé láàárọ̀ yìí? Àtàná sí ìjẹta kọ́ ni mo ti sọ. Nǹkan tí mò ń sọ fún yín ṣé kò jáde nínú nǹkan tí spending kan láàárọ̀ yìí. Ẹ̀yin ò wá jókòó kẹrù rí pé kí ló dé táwọn boys Mohbad fẹ́ máa rọ́ọ̀ṣù. Ẹjọ́ ṣé bó ṣe rọ́ọ̀ṣù tó fẹ́ nà Prime Boy yẹn ṣọ́ọ̀lẹ̀ nà bẹ̀rẹ̀ aṣọ́dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni máa ronú yín. The fact that no one vindicate Prime Boy kò mí ìgbéyàn gidi ni Prime Boy jẹ́ sí Mohbad lójú ayé ẹ̀. That's what I'm trying to tell you guys. Kò mí pé èèyàn gidi ni Prime Boy jẹ́ sí Mohbad. Ọ̀tá pátápátá frenemies the number one frenemies Mohbad òun ni Prime Boy lójú ayé. That is what I'm trying to tell you because he was vindicated. And kádájọ́ ayé bá dájọ́ tí ò bá dákọ́ ọba mi ò kí á tún dá ọba tí kì í gbẹ̀bí falárẹ̀ ṣe báwọn ìjọba ló sọ pé àwọn vindicate Prime Boy. Ẹ jẹ́ ká máa wo àtúbọ̀tán kọ́ àtúbọ̀tán ló lágbára jù. They told him he was not there, fine, but during his lifetime, Prime Boy frenemies ló jẹ́ sí Mohbad. Olórí burúkú kò ní dàfẹ́ olóṣì yellow fever. Olórí burúkú ní yellow fever. Ṣé gẹ́tì kan tí mo sọ? Bó ṣe rọ́ọ̀ṣì Prime Boy tó fẹ́ ná yẹn, wọn ò lè ṣe wẹ̀ sí Bella. Torí tí Bella bá wà pẹ̀lú ọ̀gá wọn máa ń rẹ́rìn-ín. Ọ̀gá wọn máa ń ṣeré inú ẹ̀ máa ń dùn wọ́n máa ṣe fàájì tó bá tiẹ̀ ta síra wọn gan ẹ wo bí kọ́ọ̀lù ti Bella méjì jọ ẹ̀ tó ní wèrè ń gbolo wà ibi tó mọ nìyẹn kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í ṣe ká yọ bẹ́ẹ̀ ká fẹ́ gúnra wa. Eré kílọ̀ ọ̀bá máa ṣe tí Prime Boy lọ fa ọ̀bẹ yọ tó fẹ́ gún Mohbad eré kílọ̀ ṣe olórí burúkú báàgì tó lóun fẹ́ wá gbé yẹn náà olórí burúkú máa ń kó oògùn kiri ni olóògùn ni Prime Boy olóògùn òun ni Prime Boy ìbílẹ̀ ni Prime Boy olóògùn ni. The fact that he was vindicated doesn't mean that he is a good person. He was never a good friend to him when the stardom started. Due to the stardom, he was never a good friend. That's what I'm trying to tell you guys. Nígbà tó kìkì yẹn dé, tó wò yẹn dé, ìlara wọlé, ìlara ló bá Prime Boy jà. And his statement to Mohbad is say, ìwọ ń blow, èmi ò blow, ìwọ ń blow, èmi ò blow. Mohbad dẹ̀ màmá sọ fún pé kó ní sùúrù, ọmọ ìyá mi ní sùúrù, everything ṣì máa jọra wọn, ọmọ ìyá mi ní sùúrù, ìwọ ń blow, èmi ò blow. Orin tó máa ń chant sí Mohbad létí all the time nìyẹn. You have forgotten that I'm close to the family. You have forgotten that I'm close to the family. Prime Boy kàn dá àdúrà dúró ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Prime Boy kàn bẹ́ẹ̀ àdúrà kàn ìdúró ẹ̀ ní. Fimílẹ̀ jọ, fimílẹ̀ làdúrà sọ because I ask àdúrà. Àdúrà lóhùn ní kó fòun lẹ̀. Fimílẹ̀ ló sọ. Then when I ask him, lóhùn ní kó fòun lẹ̀. Bọ̀bá wọn gáàsì ṣe rí wọn nínú mọ́tò àwọn tiẹ̀ báyìí. Wọ́n kàn sáré lépa ni. Wọ́n lépa ni wọ́n fẹ́ nà án. Because ẹ má gbàgbé nǹkan tí mo sọ
prior to the show, they had a fight. Spending only Mohbad's guys thought Primeboy was about to fight Mohbad. That was why they rushed him. And I told you yesterday or 2 days ago, she Jetani Abano, Toro Primeboy Shele, mo sọ fún yín pé àwọn ọmọ Mohbad máa ń lè pani tó bá ti bẹ̀rẹ̀ wá lórí yẹn, wọ́n máa ń lè pani. Àwọn olórí burúkú yẹn, àmọ́ ìdíyẹ kò ní dáa fún ẹ. Aláyé bàjẹ́, èyí olórí burúkú yìí. I'm not there. When I'm not there, God olórí burúkú ààrẹ, you forgot I'm close to the family. You forgot that I'm close to the family. Deep down, am I there? Ìwọ tó jìnnà pátápátá tó yàtọ̀ òun lè wà ní ẹ, ìwọ ni kò lọ mú òótọ́ ọ̀rọ̀ wá. Go and read Spending's whatever Spending wrote. Spending said they thought it was about good, bad, well, olórí burúkú ni ìfọ̀ ní dáa fún ẹ. Olóṣì aláyé bàjẹ́ and you are following me. Ògùn máa pa ẹ̀. All of you that come to this page to come and drag me. If you are dragging me based on what I'm saying, you are against Mohbad. You will die untimely death. Your parents will bury you untimely. Everything I'm saying here, if you are contrary to it and you drop any negative comment or you did not drop it wherever you are in your house, anywhere you are, that I did not know you are causing me, you will die untimely. Because that means you are against Mohbad. Tó bá ti bẹ̀rẹ̀ ibi ìjà bí ẹ̀jẹ̀ báyìí, wọ́n máa ń lè pani. Ẹbí olórí burúkú ẹ̀ pé kí ló dé tí ọ̀rọ̀ ti mú gbé báàgì? Kí ló dé tó padà wá gbé báàgì? Lórí burúkú ọ̀rọ̀. Ó ní pátápátá àṣírí yín máa tú. Very dark man came out to do a PR job, but the PR job got wrong. Because of a skit got wrong. Wọ́n máa ṣe skit iná, ibi tó ti ń ṣe skit iná, kára ẹni tó ń ṣe skit yẹn, kí iná lọ jó ara ẹni yẹn. Skit got wrong. Example ti máa lò fún yẹn. He came out to do a PR job on behalf of Sam Larry and Naira Marley. But when he started, the public did not receive it well. It boomerang on him. He now went back to re-strategize and started doing what you guys want. And now you are here chanting his praises. They play. You saw Junior, I saw Junior, no, because they match, because they don't know the people. Ṣùgbọ́n ibi tí máa wà náà rè, ẹ máa rí gbogbo ẹ̀bùn ṣe lọ. Something else just come up. Tó máa tún ru jáde, everybody tún máa sọ̀rọ̀ lọ lórí ẹ̀. Tí fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti fẹ́ dá sí mọ́ rárá, tí wọ́n ti ẹ̀sìn justice for Mohbad. Ìgbẹ̀yìn inú ẹ̀kọ́ la ti rí èyí tó tún sanwó fún lẹ́sìn, tó ń dáwó fún ní ọ̀dà àwọn kan fi ń gbà yìí. Tó ń send lion àbí kí ni mo rí tó ń bó sí. Tí JK ti sanwó fún gbà yìí. Ṣèmi yóò sí justice for Mohbad tẹ́lẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ìjọ ẹ̀ lọ́yọ̀ tí gbogbo ayé ti báyìí wá lọ sí wá pé kò wá lè flip fídíò yẹn kó má ní kó rí báyìí. Wọ́n ti kó ti associate rẹ̀ pẹ̀lú wọn at that moment. Tó ń bá wọn jẹ tó ń bá wọn dẹ́fílẹ̀ rántí alẹ́jọ́ yẹn sí sábà mi. Ẹ rántí alẹ́jọ́ yẹn. Ẹ rántí ẹ̀rí fídíò yẹn láyé. Àṣèbí láti gbà ẹ́ náà ló máa ń dáhùn discover. Ẹ̀rí fídíò yẹn lálẹ́jọ́ yẹn. Ó lọ bá wọn celebrate lálẹ́jọ́ tó sì Mohbad gangan. Kí ló dùn ní tẹ̀ celebrate ní industry lálẹ́jọ́ yẹn? Wọ́n yẹn náà ló wá bọ́ ta tó wá ní wọ́n fẹ́ bá wa tó. Ìjà fún ìjà ẹ̀ ló fẹ́ gbà pa. Nàìjíríà ló wà nínú wa lẹ́sẹ̀. Nàìjíríà ló wà nínú wa lẹ́sẹ̀. Nigerians are overrated abroad. They are not as smart as us.
ní nǹkan tó easy. Wọ́n very dark man kí ló lọ ṣe ìyàgbẹ́ kí ló lọ ṣe meeting yẹn kí ló dé tó pọ̀ ìwọ̀n áàtù tó jẹ́ discover ló ṣe ń pọ̀ ìwọ̀n áàtù pé ṣé ẹ̀ ní acknowledge ọ̀dọ́ ìṣàlọ́mọ ìwágbẹ́ ṣé ó ti pé soso breakon jáde rí pé kí ló dé tí ò sọ̀rọ̀ nígbà tí Mohbad ṣẹ̀ṣẹ̀ kí ló dé tí ò sọ ọkọ tó ṣẹlẹ̀ activity Mohbad tá bá fẹ́ wá lọ́wọ́ àbọ̀ náà activity Mohbad 72 hours kó tó kú gbogbo wọn pariwo 72 hours 48 hours before his death tá bá wá lọ́wọ́ àbọ̀ a máa wá débi ṣòkò soso breakon náà wọ́n ṣàwọlé lọ jẹun wọ́n wọlé lọ jẹun náà wọ́n tó gbọ́ta wọ́n tó jọ ya fọ́tò ní pick-up ọmọ yẹn dúró báyìí ó ṣe báyìí lẹ́yìn níbi pick-up yẹn kò mọ̀ pé àlọ́ ọmọ òun nìyẹn. Very dark man ó ṣe interview soso breakon náà pé kí ló dé kó tó pẹ́ láti jáde láti sọ̀rọ̀ nípa Mohbad kí ló dé tó yẹ pé gbàdí very dark man jíṣọra ṣẹ̀ṣẹ̀ fa lẹ́gbọ̀n ló ṣe wọ́ta ló ṣe kọ̀ọ̀kan. Sí àjọ gọ́ọ̀tù òun nìkan tó ṣẹlẹ̀ sí àbúwá ṣe ló gọ́ọ̀tù. Prime boy àwọn ọmọ Nàìjíríà ní òwúwẹ́ o Prime boy èmi mú ẹ dáadáa mo mọ̀ wá burúkú tó wà lọ́wọ́ ẹ. Ó tún padà sórí Prime boy. Àwọn ọmọ Nàìjíríà ní òwúwẹ́. Ṣọmọ pé lójú ayé Mohbad kó tó kú níyà Mohbad ti sọ pé òun ò fẹ́ kí wà tọ́ jọ wà papọ̀. Prime boy number 1 torí bó ṣe máa ń tírìtì Mohbad number 2 torí ìyá ẹ ti dójò sí rí torí ẹ ní ìyá Mohbad ò tiẹ̀ ṣe ń fẹ́ rí ẹ ní sàkání ọmọ ẹ rárá but Mohbad ni ò gbà tó máa ní àwọn yẹn ṣàfilẹ̀ pé wọ́n lọ eré ìwé yìí tẹ́ máa bára yín ṣe tẹ́ máa gbẹ̀jẹ̀ lára yín láì ṣọmọ kékeré ẹ máa bára yín ṣe ẹ máa gbẹ̀jẹ̀ ṣé Bella ò sí bẹ́ẹ̀ ṣé Bella gbẹ̀jẹ̀ lára Mohbad ṣé Bella yọ ọ̀bẹ sí Mohbad kó fẹ́ fún Mohbad àwọn ọmọ Nàìjíríà lọ́rùjẹ́ àwọn ọmọ Nàìjíríà wọ́n kọ́ ẹ̀ jà. Ẹ wo ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Karimo yẹn ṣé nínú gbogbo ọ̀rọ̀ tí Karimo sọ yìí njàrí ò tọrọ ń bẹ njàrí tó fi kún njàrí tó yọ kó njàrí tó jẹ́ pé ó kàn fi hatred sọ ni tí kò rí bẹ́ẹ̀ gbogbo igun tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ó sọ̀rọ̀ against Davido ó sọ̀rọ̀ against Very Dark Man ó tún wá fàbọ̀ sórí Prime Boy ẹ jọ̀ọ́ ṣé gbogbo ọ̀rọ̀ tí Karimo sọ yìí ṣé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wo fídíò tó sọ yẹn gbogbo ẹ̀yin tí ẹ ń bá justice for Mohbad yìí fọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section lórí ọ̀rọ̀ tí Karimo sọ yìí ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Lele Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe mo tún padà bọ̀ ire o.